Africa Content TV. Orí kìíní kan lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀jẹ̀ àyọ̀nà náà. Ẹ̀jẹ̀ àkọ́lífàyẹ̀ kí Bọ́lá Pasuma. Wọ́n àwọn ọkọ̀ ń pe mọ́tò mi. Ṣẹ̀gbẹ́ mọ́tò kan bá tó. Mo bá kìíní kan pàdé lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n àwọn ọkọ̀ ń pe mọ́tò mi. Ṣẹ̀gbẹ́ mọ́tò kan bá tó. Wọ́n ra mọ́tò kan bá tó. Èmi ò kí ń live fake life. Wọ́n fẹ́rẹ̀ fún mi ni. Èyí tó fẹ́ fún mi náà sọ ẹ́. Ẹ wà bò tí ń bá wà gbọ́dọ̀ máa ṣe fídíò. Ẹ máa mọ̀. Ẹ rí mi kí n ṣe fídíò. Ẹ rí mi nínú ẹ̀. Ẹ rí mi kí n post. Ilé lẹ́rìí mi. Wọ́n wọ eré mi ní. Ó lè máa ṣe bẹ́ẹ̀. 2025. Ó máa ṣẹlẹ̀. Amábòdì ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́. Fọ́ọ̀tò ìkànnì yẹn àti mọ́tò yẹn bàjẹ́ o. Ìrònú èrò ní ojúmọ́. Fọ́ọ̀tò ti ṣẹlẹ̀ o. Lábà ìgbàlára. Èrò kì í ní fake life ló ṣe wáyé máa ṣá. Ojúmọ́ tó ni mo tó. Ọlọ́sẹ̀ ti pẹ́. Ojú bàbí tò yóò fi gbéra ní. Níṣẹ́ gbàgbọ́ nìyẹn, wẹ́rẹ́wẹ́rẹ́ tó di àṣà, ìṣe wúrúwúrú, wẹ́rẹ́wẹ́rẹ́ tó di àṣà, ó yàtọ̀ sí wúrúwúrú, lábá ìkàrọ̀ ló fà ẹ̀jẹ̀ ṣeun. Mo ní ìtúnáyé fún àyẹ̀ nípa ṣe. Thank you. Thank you. Ìyẹn ti wá bẹ́ẹ̀ yẹn làbájá bá ṣe. Ẹ máa lè stop ẹ̀. Ó ní mo rò pé wọ́n repost. Wọ́n repost. Ó kàn bá fọ́tò mi pàdé. Yàrá mọ́tò ńlá ẹ̀ ní ara mi. 2025 ọmọ ṣe bẹ́ẹ̀. Àmà ṣe bẹ́ẹ̀ lápára ò lápára lọ. Ọlọ́run tẹ́mi wá sí ẹ̀wé sẹ́lá gbogbo lókun. Àmì àmì ní ẹ̀ṣọ́ àmì àmì. Ojú omi ti bẹ̀rẹ̀ sẹ́, ọ̀rọ̀ ìfún gbogbo wá sí. Ojú bá ti yìí tó jáde àdúrà mi ọmọ. Ojú bá ti yìí ojú ìdílé tó ní gbogbo. Ṣé Pasuma ọjọ́ ẹ̀kọ́? Alábí ọjọ́ ìgbàgbà. Pasuma Las Vegas, Pasuma Àríyá. Wàhálà ti máa gbọ́ Pasuma Chicago. Bẹ́ẹ̀ni ó bẹ̀rẹ̀ mú sí. Bẹ́ẹ̀ tẹ̀lé ìgbé ládùúgbò. Ibi tàbá dé. Ìyá yóò jẹ́ ènìyàn pẹ̀lú ẹni ọlọ́run tẹ̀wọ̀n. Wàhálà ti máa gbọ́. Bẹ́ẹ̀ ọlọ́pàá ṣe títà. Òjijì mi, ṣèṣe sọ́fún. Bàbá ń pẹ́, alọ́wọ́ ọ̀làbí ti dà. Òjijì mi, ṣèṣe sọ́fún. Ojoojúmọ́ la ń ké bẹ́ẹ̀ sí ọ̀tọ̀ bẹ́ẹ̀ pọ̀ ìgbọ́n rẹ̀. Ojoojúmọ́ la ń ké bẹ́ẹ̀ sí.
ẹ má bínú wọn ọmọ Nàìjíríà ẹ má fẹ́ra wọn ọmọ Nàìjíríà ẹni tí ìyá ẹ má bínú wọn ọmọ Nàìjíríà ẹ dákun ẹ má fẹ́ra wọn ọmọ Nàìjíríà torí pé gbogbo là ń jẹ làmú là ń jẹ làmú là ń jẹ ọmọọba là ń jẹ làmú ọmọọba là ń jẹ. Every 25th of December, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù méjìlá tí abẹ́rẹ́ ìjọni fún èyí bọ́lá bàṣẹ́wà ìkàtà bẹ̀rẹ̀ lọ́dún yẹn bí eré àlà fún ẹsẹ̀ 2015 ẹ̀kọ́ ló bá tó ara ẹ̀ bí ó. Wọ́n tún bẹ̀rẹ̀ jẹ́. Ọlọ́gbẹ́ agbẹ́bà àjẹ́ gáàsù. Ìmọ̀lẹ́ rẹ̀ dáadáa. Ànígbà tó bẹ̀rẹ̀ lọ́dún yẹn lọ́wọ́ Òyìnbó 2015. If I can remember vividly, Àjíbọ̀lá. Tí n bá bá àwọn tí dáadáa 2015. Lákọ́kọ́ wá. Ẹ̀wọ̀n kọ́dún mẹ́sàn-án ọmọ Jíbọ́lá Bàṣẹ́wà 2024 ńlára yín 9+1 lórí ọjọ́ 10 years ẹlẹ́kẹ̀wá rẹ̀ lọ́dọ̀ àwọn yẹ́nyẹ́ kò àlàbí ní ìrẹsẹ̀. Òun ló dàbí àná kó lè ara máa gan pákó. Òun dàbí àná àgbà àìjẹ́ ìrìnà. Ọdọọdún la máa wá mọ́bí lórí àti ara rí àmì. Àáyí àmọ́dún lágbára lọ́sẹ̀. Àwọn làwọn ní last year. Àwọn làwọn 3 years ago. Àwọn làwọn 4 years ago. 6-7 years ago. 8-9-10 years ago. Káàsì àwọn náà ní àtúwọ́n tó dùn ìyàrá ìyá. Gbogbo ọdún tó ń bọ̀ o, lágbára ẹ̀ka tó máa rí. Àbí. Gbogbo ọdún tó ń bọ̀ o, lágbára ẹ̀ka tó máa rí. Ara wọn ni láwùjọ lélẹ̀ yìí pẹ́pẹ́pẹ́pẹ́ kẹ́ ẹ gbọ́dọ̀ kan orí túláàsì ti pọ̀ ya. Lẹ́yìn tó ń bọ̀ o, lágbára ẹ̀ka wọn ni àtúmọ̀wá. Káàsì kò dọ́ọ̀dù tó ń bọ̀ o, lágbára ẹ̀ka dandan ni. Àṣẹ mẹ́tò máa rí làbí sọ.